Ẹjọ́, but Ebubu, ṣé ní girlfriend? No. Ẹ̀yin náà single. Bẹ́ẹ̀ni. Ó ṣe dáhùn singular kíní ni mo pàdé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kò easy láti ní girlfriend nísìnyí. Kí ló dé o jàre? Economy ò smile dáadáa. Sàkàn guide ara wa ni. Tí ẹ bá fẹ́ wá dra mi ránkọ́ tẹ bá fẹ́ yọ mi. I'm a fine way náà ni. Fine way láì josopi ẹ̀dẹ̀ fine way kí lẹ fi ń fine way. God is in control. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa. Oyinmomo náà ló ṣẹ̀dé sójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀dé Australia, Canada, Ethiopia, kí ló ń pè Angola. Mo rántí ìlú yẹn. Èèyàn kan mẹ́sẹ̀jì wa láti Angola mo ní wow, wonderful, things are happening. Ẹ káàbọ̀. Àlejò tí mo gbé wá fún wa lórí ètò lénìí ọ̀dọ́ làwọn náà wọ́n dẹ̀ ń ṣe dáadáa. Àmọ́ nídìí ṣíṣe dáadáa yìí ẹ̀yà bòmí kí n lò bẹ́ẹ̀ ni àárín wọn lọ́lọ́run dá wọn sí. A máa ń wò pé báwo lẹ ṣe ń cope, báwo lẹ ṣe ń integrate nínú society torí àwọn èèyàn dájú ọ̀skágbá tí àwọn èèyàn wọ́n kálá but báwo ni ẹ ṣe ń ṣe torí goldfish ni wọ́n kò sí kán wà ní àwùjọ kan kéèyàn má dá wọn mọ̀ pé olóríire lẹ́nu. Ẹ̀yin wa lórí ètò lénìí ẹ jẹ́ kí n ṣe àfihàn Ebubu Madikeegbu. Mo get it abi Madikeegbu kedu Odima. Ọgbasaragi. Kò relate. Mo ro èyí tó yẹ kó tẹ̀lé lẹ́yìn kedu Odima. How are you yẹn o? Kedu ni how are you? Odima ló tẹ̀lé. Where are you going to ni Inaga? Kebi Naga. Mo rántí. Wete mirin. Mo mọ̀ yẹn. Wete mirin ọkụ. Give me hot water. Abi ko mo tún mọ̀ yẹn. Ibo ọkwaya nkudego sísọ. Ibi tá ti ń gbédè elédè náà. Ibi tá ti gbédè tí wọ́n yẹ ká gbédè elédè. Ọkwaya is ó ti yá nàbí. No, ọkwaya is like you hear me? Abi wetin dem tell me that time o. That kind thing. That kind thing like ọkwaya, you hear me, you understand me. Ọsísọ na quick. Naim, ọkwaya naim. Ọsísọ quick. Yeah, let's do this interview. Ẹ jẹ́ ká ṣe interview ọsísọ quick. Ẹ máa gbà àwọn ibo kan tẹ́ gbọ́ lẹ́nu. Ẹ̀yin kẹ́ ṣe dáadáa ni. Adúpẹ́. Star nìyẹn, star boy, make we dance, papi yo, make we dance. Ṣé a lè mọ̀ yín jù báyìí lọ? Okay. Bẹ́ẹ̀ ṣe sọ tẹ́lẹ̀ orúkọ mi jẹ́ Ebubu, finalist ní Big Brother Africa, Big Brother Titans. I came 5th. Mo máa ń act, mo máa ń ṣe modeling, mo máa ń basically anything artistic mo kọ wà ńbẹ̀ ni. Entertainment, ìdárayá, tó ẹ máa ń kọrin. Mo lè try. Àbí ní bedroom. Ẹ̀yin ní bedroom voice. Wọ́n máa gbé orin yẹn nínú bathroom bá gentle ní èmi kì í ṣe fighter. Ẹ fún microphone nota òun yẹn máa wá lẹ̀. Ẹ máa ní give me G flat. Ẹ jẹ́ ká wò báwo gan ni gẹ́gẹ́ bí ọmọ Igbo. Báwo ni Yorùbá yín ṣe tún fi style dàn tó báyìí? Ṣé kò ní wọ́n bí yín sí ni àbí bóyá ìkànnú àwọn òbí yín ló jẹ́ Yorùbá tí ẹ fi gbédè wá? Èkó ló bí mi sí, gbogbo ayé mi Èkó ni mo ti gbé. Gbogbo lifetime ní báyìí Èkó ni. Mi ò travel lọ sí anywhere lọ ṣe anything. Even university gan lásán ni mo lọ. Ọmọ Èkó pàtàkì ni ọmọ Èkó by birth. NYSC Lagos ni mo ṣe náà ni. Èkó náà lẹ ti ṣe àmọ́ ọmọ olúbo ni yín gangan. Anambra, state and capital, Abia, Umuahia, Anambra, Ọ̀ọ̀ka, Akwa Ibom, Uyo àti gẹ̀ẹ́tì ẹ̀bẹ̀ yìí. Ó dà lẹ́nu ìgbà tẹ́ ti darapọ̀ mọ́ Big Brother yìí tí Ọlọ́run ti gbógo fọlẹ̀ kí lẹ lè sọ wípé ó jẹ́ nǹkan tẹ́ mú kúrò
gẹ́gẹ́ bí ìrírí ayé ṣe mọ̀ pé ọ̀tọ̀ láyé tá ń gbé tẹ́lẹ̀ kẹ́ tó wọnú ilé ẹ wá lò díndín 90 days nínú ilé ìgbà tẹ́ ẹ jáde padà kí lẹ lè sọ pé nígbà tá wà nínú ilé bó ṣe ríre ìgbà tá dẹ̀ wà ń tà bó ṣe ríre. Báwo ni ṣe máa explain? Mo feel pé mo learn new things to assist me as the journey is going further. You know what I mean? You know, àwọn èèyàn tí mo báwo ni ṣe máa sọ? Báwo ni mo fẹ́ sọ? Táwọn èèyàn tẹ pàdé ń bẹ̀. Àwọn èèyàn tí mo pàdé, yeah. So we advise wọn, we assistance wọn. So what wà fún yín? So anything you need, you can always like call on them, go to them, and you know, once in a while, always get encouragement from them, and also learn new ways to do certain things. You know, the previous so and because of the show as well, I've had like bigger opportunities to be during the contemporary tele, so new opportunities to learn from like veterans. I want to one industry to get so come push it there. Kama paro, kama jale. Let's not lie, let's not thief. Let's get. Think about paro, I jale. Think about it jale. Yorùbá ló tẹ̀síwájú. Báwo lẹ ṣe wọ Big Brother? Ṣé ẹ sanwó wọlé ni àbí orí ọ̀fẹ́ Ọlọ́run ni? Sanwó kẹ̀, wọ́n kì í sanwó náà. Wọ́n máa ń sanwó, wọ́n láwọn èèyàn kan máa ń sanwó in fact àwọn tí ò sanwó gan tí wọ́n lówó tán máa san wọ́n á tún fara dín gbà mí. Kọ̀sẹ̀ yín ò lára tẹ́ fẹ́ fi di bẹ́ẹ̀ mi ṣe ń wò yìí. I think first of all, mo need láti debunk fact. It's just pure grace and iṣẹ́, just pure grace and hard work, you know. Because send 2-minute video me and that was it. Ẹ̀yin orí ọ̀fẹ́ àti iṣẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run lè rí gbà àánú ló rí gbà dé orí yọkin bíbí bẹ́ẹ̀ fẹ́ jẹ́wọ́ torí wọ́n máa lẹ́jà àwọn obìnrin ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ pé bóyá ẹ̀yin ọkùnrin ẹ̀ ní ìtẹ́fẹ́ fífẹ́ ẹ̀yin gbólẹ̀ bọ̀ wọ́n máa sọ pé àwọn obìnrin tó wà ń bẹ̀ o irọ́ ni o á jẹ́ pé ọ̀gá kan ló mọ̀ ọ̀gá kan tó mọ̀ ọ̀gá kan tó ti láìkí ẹ̀ àbí tó ti débẹ̀ rí ṣe ti understand tó máa sọ pé ó yá o mo ní candidate o ẹ jẹ́ wọlé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́. Kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀ rárá. Honestly, because kò ń ṣe everybody. Báwo ni ṣe máa explain it? Many judges be panel of 5 or something. So even if àwọn méjì like àwọn mẹ́ta tó kù wọlé like so decision yẹn ó gas one. Ó wà láàrin àwọn èèyàn púpọ̀. Exactly. So you can find favor with one person, but you may not find favor with the others, you know. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni. Ó dá jẹ́ ká wá wò ẹ́ sọ pé orí ọ̀fẹ́ iṣẹ́ àwọn èèyàn lè rí àánú gbà kí lẹ lè sọ pé ó jẹ́ kẹ́ rí àánú gbà àbí kẹ́ ẹ tayọ. Ṣé a lè sọ wípé bóyá àwọ̀ yín tó yàtọ̀ torí tá bá ní ká wò tá bá máa fi káwọ̀ èèyàn bóyá 10 kalẹ̀ tipa la fi máa rí bóyá èèyàn kan tó jẹ́rú aláwọ̀ yín táwọn èèyàn dẹ̀ máa wò pé ẹni yìí spectacular nǹkan kan wà nípa ẹni yìí ṣé yẹn ló fún yín ní àǹfààní tí àwọn èèyàn kan ò ní àbí iṣẹ́ tẹ́ mọ̀ ṣe nígbà tó ẹ dójú ọ̀gbagadè pé tẹ́ dégbà tí wọ́n test yín wọ́n dẹ̀ rí pé ó dá ẹni yìí ó ní kọ́lọ̀ lóòótọ́ àmótún liability. Bóyá everything náà ni because for me mo feel pé ó kàn jẹ́ àsìkò mi so because ó kàn ṣẹlẹ̀, you know, even day tí mo ṣe audition video and everything mo really ní believe pé anything máa ṣẹlẹ̀ so but lucky for me it was good. And 2 in my first first albino to my one show here, so it was ó jẹ́ nǹkan tuntun, you know, so I'm sure the producers were happy to work with that, yeah. Orin ṣínà lè rán mi létí ìgbà mi ló dé àsìkò mi ní 6 7 8 ó ti yé mi bẹ́yẹn. Báwo ni àwọn akẹgbẹ́ yín nínú ilé
ṣé mo pé lóòótọ́ a máa sọ wípé a ní ìfẹ́ jura wa lọ, we have love more than each other. Ṣé àwọn tó wà nulẹ̀ gbà yẹn tọwọ́ tẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe rí àbí àwọn kọ̀ọ̀kan kan pé ẹ ṣàfilẹ̀ má jẹ́ ata sí ẹ jẹ́ kó wà lórí ọwọ́ ẹ̀? Kí ni relationship yín nígbà tẹ́ wà nulẹ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ yín tó kù? Ṣé àwọn pé kámẹ́rà ọ̀tọ̀ nǹkan tá à ń rí lórí kámẹ́rà ọ̀tọ̀ gbogbo alámọ̀ o lẹ́yìn kámẹ́rà pé okay relationship ṣó dán? And try, cause cool, cool, easy, so to speak, but I should check on each other, how about my sister, our baby. So relationship that in ile Big Brother house, uti mature to a certain level, so I come more bashima respect each other, give each other our privacy, our time, and when we really need something from one another, I try to communicate. I need group chat and everything, so. But yín jáde bá ṣe máa rí àwọn tó kù. Ṣé torí pé Ṣálé sọ pé ẹ wà reserved? Why don't you go out? You are not out there. Tá bá rí premiere, tá bá ní event, and sábà rí yín àbí management yín ni ó ń jẹ́ kẹ́ jáde. No, man jáde, but not because most times man were busy, maybe I'm on a set or something, so but from time to time man try once in a while. I go for man see movie premiere, man see yeah, one or two, so man jadi but ko profound mo kin jadi dada, just when I have to go out, I go. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Lẹ́nu mọ́jọ́ mẹ́ta ìkan nínú àwọn ọmọ Big Brother Naija house. Bí kò tẹ́ ṣe èèyàn kan gan bí èèyàn méjì lọ́n jáde lọ́n sọ wípé àwọn organizers yẹn, àwọn agbátẹrù ètò yẹn pé wọ́n jẹ àwọn lówó, wọ́n fún àwọn lówó tó tọ́ sí àwọn. A dẹ̀ mọ̀ wípé nígbà kan náà irú ẹ̀ kọ́gùn sí yín tẹ́yìn náà sọ pé àwọn kan tí wọ́n ṣèlérí fún yín pé wọn ò tí ì fún yín, ọwọ́ yín ò tí ì tó. Kí ló ń ṣẹlẹ̀ láàrin yẹn? Báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́? Most times ó kàn jẹ́ technical delay. It's not really kò ṣe bóyá wọ́n fẹ́ fún ẹ nǹkan tó jẹ́ tiẹ̀, but ó wà very complex and complicated, so kò jẹ́ ọ̀rọ̀ tá lè kọ sọ síta bẹ́ẹ̀. I need láti ó máa take time. Yeah, because it's normal procedure. Ṣé wọ́n wá reach out sẹ́yìn pé ó dá àwọn kan tó yẹ ká fún ẹ o àti ìfún ẹ torí ìdí èyí o? Bẹ́ẹ̀ni, yeah. So technical delay náà pé àwọn reason yẹn. Exactly. Ẹ dẹ̀ feel pé kò ṣe pé wọ́n short change pé bóyá wọ́n ti gbẹ̀yìn gbẹ̀bọ̀ jẹ́. Wọ́n máa fún ẹ no matter how long, wọ́n máa fún ẹ. No matter how long. Kí ni ẹ̀rí àrídájú pé wọ́n máa fún yàn? What's a signed contract now, so so kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sí ó kàn máa delay but wọ́n máa fún ẹ. Gẹ́gẹ́ bí actor ṣe ti ń ra àwọn iṣẹ́ gbà dáadáa tó fi ń wu yín lórí láti tẹ̀síwájú. Bẹ́ẹ̀ni, little by little, at least mo ti wà ní set bẹ́yà mẹ́ta bí mẹ́rin ní ọdún yìí alone, so I'm glad compared to last year when gbàtí mo ṣẹ̀ṣẹ̀ jáde ní house, so mi ò tètè rí iṣẹ́ bẹ́ẹ̀, but this year it's in peak there. So I just get calls, oh, come and join us this set here, this is what we're doing, I'll send you the script, that kind of stuff. So we can take it one step at a time. So bó ṣe ń pè yín náà tẹ́yìn pick up the call, tẹ́yìn ṣe pick up, èmi náà fẹ́ ra range o. Ṣé n tó fi ń lọ yín ṣó ń ra range lóòótọ́ pé owó náà fi ń do something o? Bẹ́ẹ̀ ni náà. Ṣé owó ń wọlé? Yeah. But mo wish pé wà tóbi jù, but ma manage. A jẹ́ pé nǹkan tẹ́yìn gbìyànjú láti sọ ni pé owó tó ń wọlé ò tó nǹkan tó yẹ kó máa wọlé. For a start, kò bad, but it can be more, basically.
Dẹ̀ ní management team abẹ́lẹ́ni tó ń manage yín tó ń ṣàgbátẹrù yín tó ń polówó yín fáwọn èèyàn. Okay, ìyẹn náà dá. Ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín. Lẹ́yìn tí a jáde ní inú ilé púpọ̀ nù yín, a rí pé àwọn obìnrin ló tún máa ń tayọ dáadáa. Lóòótọ́ àwọn obìnrin yẹn wọ́n níṣẹ́, wọ́n ń ṣiṣẹ́. Àmọ́ àwọn èèyàn lérò wípé iṣẹ́ tí wọ́n ń ṣe kò tó lifestyle ìgbé ayé wọn kò dọ́gba. Ó dàbí pé kéèyàn máa pa 1,000 kẹ̀dẹ̀ máa rí ní èrè 1 million kó dẹ̀ máa ṣèṣe 1 million. Kẹ̀dẹ̀ máa mọ̀ pé ṣebí n tó lóun ṣe lélẹ̀ tó bá jópọ̀ náà kò tó báyìí. Lóòótọ́ àwọn ọkùnrin náà gbẹ̀yìn o, àmọ́ a rí wípé àwọn èèyàn sọ wípé ó ní tó tún wà nísàlẹ̀ kòkò. Ṣé ẹ̀yin lérò pé lóòótọ́ ni? I don't think so. Okay. I feel mo feel pé everybody I need grace tuntun. I need different type of grace. So for àwọn obìnrin grace wọn yàtọ̀ wọ́n kọ̀ wà lucky ni kò rí pé any extra thing. But truth be told, I feel àwọn obìnrin wọ́n ní special negotiating power, because wọ́n ní more fans láyìn wọn. So they are always at advantageous positions when it's time for proposals and everything. So that's why it's always giving them an extra edge, So it's not like there's really anything to it. There might be, I'm not really aware, but just more feel torí pé wọ́n ní much larger fan base, so ó wà easier láti negotiate from any angle. And while you stand in the ground, we can negotiate. Oh my God, feminine power. Bẹ́ẹ̀ tí ẹ like mi, ẹ tí ẹ like ọ̀rọ̀ tí mo sọ, bẹ́ẹ̀ tí wọ́n like ọ̀rọ̀ tí mo sọ. Ẹlòmíràn wò pé dábì ó ti múra dáadáa lé ní tán. Ẹ ṣé wá dúpẹ́. Gẹ́gẹ́ bí ẹnìkan, a rí pé ìgbà kan ń gbé ní Island Lekki. Ìgbà tó yá ẹni lè keep up pẹ̀lú Lekki yẹn pé ó dà pé òfegè ní nǹkan tí wọ́n gbé wá torí àwọn ilé mọ́tò kankan tó yẹ kán ti fún yín kò tí ì bọ́ sí yín lọ́wọ́. Lóòótọ́ mo ti bèrè ń sìn ní technical issue ni, sorry, Borobeya production studio báyìí nìkan láti ní technical issue. Mi ò mọ̀ pé technical náà tún dé pé kí owó má jáde àbí kí mọ́tò má jáde. Àmọ́ tá bá ní ká wò báwo lẹ̀yin gangan ṣe ń cope, báwo lẹ ṣe ń live. Báwo ló ṣe ń sọ? A boy will always find his way. Ọkùnrin awọ náà. Benny. So it's for someone like me, mo come and try can plan. Ara mi mi ò kí n ṣe nǹkan tó kọjá tó ga jù mí lọ. Like I like to live according to cut my cloth according to my material, so to speak. So kò tí ẹ ṣe size mọ́ sí torí èèyàn lè lọ tóbi kó ní 1 yard. Handkerchief ló bá padà fi ṣe. Because mi ò fẹ́ fi any pressure, Sarah me, because mama will distract me, mama really. So for me, I just feel with time, all those things are just extra added value. Kima shishe lo, at least that's the goal for this year. King call shishe dada. So by the end of the year, I can review. Okay, I've made this much. This is what extra good things I want to buy for myself. To thank myself for being hardworking and committed and dedicated and everything. So got to move try share. Commitment àti dedication náà kò sí bàjẹ́ nu kéèyàn gbé Ṣàngó àbí tó wọ ọba kalẹ̀ kí n sàbí customer máa tiẹ̀ káàkiri àbí landlord àfi rọrùn àti sùúrù àtàlàáfíà ò lè fi gbé gbẹ̀rígbẹ̀ wàá fi sùúrù ò lè fi gbé mú ìwé ìbàfò kò sí ẹbẹ́ tó bá ṣílẹ̀kùn ló máa sọ wọn nígbà kan àwa ti ń sá lọ kó yára kí n sọ fún wọn pa wà lé bọ̀ nísìnyí ẹ̀ máa kó lọ Lẹ́kì wá sọ fún wọn mọ́ wà ń lé ẹ wá kí mi. Àmọ́ tábánikà wo iṣẹ́ yín ṣé inú yín dùn sí bí entertainment industry ṣe wà nísìn àbẹ lérò pé ó láwọn àtúnṣe díẹ̀ kan tó yẹ ká fi sí tá àti ṣe. I think mo feel pé this àsìkò tá wà yìí nínú industry, it's actually the best time for
for you as an artist, you know, anything to buy your shape, buy your skit making, buy your modeling, buy your buy your acting, anything. There's now access to whatever you are doing. So wani audience either way. So for you as the artist, all you have to work on is how to capitalize on the audience you have, so that you can keep increasing your followership, and from there you can start reaching out to bigger brands and everything. Èyí tó dá nìyẹn, èyí tí ò dá bẹ́ẹ̀ ńkọ́, kí ló yẹ ká yọ kúrò pé pattern yìí o, industry pattern yìí ẹ má jẹ́ ká máa ṣe mọ́. From mo feel pé mi ò tí rò bẹ́ẹ̀. Ẹ tí rí nǹkan kan tá à ń ṣe pé tí ò kojú òṣùwọ̀n, bóyá wọ́n pè ẹ́ síṣẹ́ 10 scenes, wọ́n á fún ẹ lówó 3 scenes, bóyá ẹ̀yin tẹ́ wá tán bá ní torí pé ò tí di star àti ìrírí mọ̀ ẹ́ iye owó báyìí kékeré la máa fún ẹ. Kí làwọn nǹkan tẹ́ kọ̀ fíw? No, for me, I will never put myself in a situation where I have to start feeling some type of way, you know. Kí tó kúrò lé mi, a máa sọ̀rọ̀ dáadáa till the last day sef mi o. So tó bá máa ṣẹlẹ̀, tí ò bá máa ṣẹlẹ̀, máa kọ́ gbé nílé mi jẹ́jẹ́ mi o. So anything that will stress me ahead or will make me see the disadvantage of, because I will be as clear as possible with you upfront. So I don't see a situation where when I now get on set, everything that we've discussed, you now turn it around, it's not gonna happen. Tó bá happen kọ́ kí lè fẹ́ ṣe. Ṣé lè jà? Jacket. Mo ti rí ibi tágbára ẹ̀ wà, wọ́n ti fọwọ́ gba orí pé ìwọ orí mi ò orí yìí máa jà. Máa pariwo. Ẹ má pariwo, ilé ìyẹ̀ṣẹ̀ má pariwo, ẹ má pariwo. Máa pariwo dáadáa wa. Wọ́n tún fi dáadáa sí pé má pariwo dáadáa. Ẹ jọ̀ọ́, bọ̀dá Ebubu, ṣé ní girlfriend? No. Ẹ̀yin náà single. Bẹ́ẹ̀ni. Ó ti dáhùn singular kìíní ni mo pàdé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kò easy láti ní girlfriend nísìnyí. Kí ló dé o jàre? Economy ò smile dáadáa. Sàkàn guide ara wa ni. Tí ẹ bá fẹ́ wá dra mi ránkọ́, tẹ bá fẹ́ yọ mi. A máa find way náà ni. Find way, láì josopi, ẹ̀dẹ̀ find way, kí lẹ fi ń find way. God is in control. Èmi Olúwa gba àkóso, Olúwa ṣiṣẹ́ ọ̀dà. Tá bá ní ẹ fẹ́ yan ìyàwó, ẹ fẹ́ yan àfẹ́sọ́nà, irú obìnrin wo lẹ nífẹ̀ẹ́ sí, ló máa appeal sí, ló máa attract yín? That's the question. You know, I always tell people I don't really know my spec, but I know what is not my spec. But what is not your spec? Anybody tó máa fún mi headache. Oda ẹ jẹ́ ká anybody tó máa fún mi kò sẹ́ni tó fẹ́ headache, kò sẹ́ni tó fẹ́ máa lo paracetamol lórí ẹni tí ò fún lówó. Àmọ́ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ yànnà náà ẹ̀ fún wa kó lè yé wa. Attraction, ìrísí, kí lẹ máa ń like láti rí. A ní ìkọ̀kọ̀ tẹ máa ọmọ yìí dẹ̀jọ́ ẹni tí mo lè kẹnu sí o, dẹ̀ kí lẹ máa ń like láti rí. So for me, I like to say there's the physical attraction, there's extrinsic value, then there's the internal attraction, there's the intrinsic value, you know, you get. For intrinsic, I like someone who like any too calm, too mature, too physical ni physical physical ẹ máa kọ́kọ́ kan omi la máa tẹ̀ ká tó tẹ yanrìn. Physical once tó bá ti ní ó ṣe makana it's all package, I can't live ojúlówó tó anything you can see and grab, so that's good attraction, you know. It's fine to the eyes. It's sweet to the eyes, it's pleasing to the eyes. It's not that pleasing to the eyes, it's pleasant to the soul. And it's good for the body. Oh my God. Ẹgbà chop. Ẹgbà. Ọmọ yemi confirm. Ó jásí ó mọ̀. Àwọn iṣẹ́ ọwọ́ àwọn Daniel nìyẹn. Wọ́n like àwọn kan tó yẹ pé ọba lẹ́rẹ̀ Cinderella. Mo kí n gbé nǹkan tó ga jù mí lọ. Ẹ gbé 80 feet. No, well, something sizable that èmi náà mọ̀ pé I can handle.
tẹ́ ẹ̀ ní kọjá yìí tẹ́ wò pókè lè níwọ̀n bá tọmọlúàbí mi láìkí torí àwọn tó wà ń tàṣẹ mọ́ ẹlòmíì lè jẹ́ 80 feet 120 feet kó nǹkan ti jí fún yín kó ti jí fún bàbá pé ọmọ yìí jọ ti máa ka mọ́kànnà máa rún pa so kán lè máa mọ̀ pé kó má jẹ́ pé wọ́n fi everything ṣòfò kò ní dá kí ọjà lọ tán nu shop kan rọra excuse wa so káwọn portable tí ó jù bẹ́ẹ̀ bí size 8 size 10 tán Arsenal Man U tán guide. Not too big, but not small. Oh my people, onílá ńlá lélẹ́yìí èyí lè já scale ẹ jẹ́ ká wá máa lọlé torí tí máa ní kí jókòó sí bọ̀dá ẹ̀ wọ́n máa corrupt memory file mi ìdẹ̀fẹ́ kí fáìlì mi yìí corrupt láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studio wọ́n ní kí a gbé ẹ̀bùn kékeré yìí fún yín pé ẹ ṣeun tí a pè yín tẹ̀lé ráyè àti wá jẹ́ wa thank you so much. ṣé ẹ mọ náà dá. Lots of goodies inside. Ṣé mọ náà dá ṣé máa ń dáná ṣé mo jẹ́ sí. Mo lè ṣe rice, spaghetti. Ṣé ẹ lè gúnyán. Mo lè gúnyán o. Ẹ lè gúnyán. But mo lè ṣe ẹ̀gúsí. Ẹ lè ṣe ẹ̀gúsí. Tẹ́ bá ṣe ẹ̀gúsí kí lẹ máa fi ń jẹ. Ẹ̀bà náà àbí fùfú. No, mi ò kí ń jẹ fùfú. Ẹ kí ń jẹ fùfú. Sẹ̀mó. Kí ni fùfú ṣe? Stinks. Àwọn èèyàn pẹ́ mi lélẹ̀ tó bá ra yín kó tó bá gbá yín mú so tí ìyàwó yín bá wá like fùfú ńkọ́. Ìyàwó mi ò lè like fùfú. Torí kẹ́yìn gan ò like ẹ̀. No, but mi ò kọ́ ẹ jọ kéèyàn kan wá sáré bá mi fẹ́ bọ̀dá ẹ̀ kọ́ máa fẹ́ lọ kò ní wàhálà kò lápọn kò ní ìṣù rárá. ẹ̀yin ìyàwó lórí ètò ìwọ̀n mo fẹ́ fi àṣírí dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ ráyè ẹ jẹ́ wa àwọn olólùfẹ́ yín náà mo mọ̀ pé wọ́n á kàn sára sí yín lórí ẹ̀rọ ayélujára Instagram ẹ wà ń bẹ̀ Facebook ẹ wà ń bẹ̀ TikTok àbáyín ń bẹ̀ YouTube náà ẹ wà ń bẹ̀ ẹgbẹ́yìn tọ̀ láti ọ̀dọ̀ gbogbo àwa tí a jọ ṣiṣẹ́ ilé ní láti ọ̀dọ̀ ọ̀gá mi pátápátá aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios director wa ìyẹn olùdarí wa ọ̀gá tíkì bọ̀dá ẹ̀ wọ́n mọṣẹ́ jù tẹ́ bá dé tí mo lọ báyìí tíkì ni o tẹ́ bá dé tí mo tún padà báyìí tíkì tún ni o tó tẹ́ bá ti rí wọn gbòòrò ẹ bá mi sọ fún wọn pé wọ́n ṣe ń wo àwọn tó ń yọ sísọ̀sì tí náà Ayọ̀ àti Justin Ọlọ́run ò ní jẹ́ kákàndó mú yín lọ́wọ́ agbóhùn sílẹ̀ àti cameraman náà ṣàkọ ṣàkíyèdè ní láàyè Ọlọ́run jẹ́ ń ṣe kò ń gẹ̀rẹ̀ Dání gan ògbẹ́yìn ní PM wa wọn lọ́n tó everything ṣe ń dúró wọn máa ní Dání rọra bókèlè ìyàn tán lọ́la wò Daniel rọra bókèlè ìyàn tán lọ́la gbogbo wa ni o tẹ́ bá rí pé èmi nìkan lẹ́kàn rí tẹ̀ ń rẹ́rìn àwọn tó ń jẹ́ kíṣẹ́ yìí máa dùn ni mo àwọn tó gbé àsè dání àwọn tó gbé ìsebẹ̀ dání gbogbo wọn nìyẹn mo dárúkọ wọn fún yín tó àwa tá wà lójú amóhùnmáwòrán báyìí lè máa rí àmọ́ àwọn èèyàn kan lọ́wọ́ ànúgò tó ń jẹ́ káwa kan jẹ́ jìn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn láti ìsìn mo fẹ́ fi yín lé ayọ̀ àtàlàáfíà lọ́wọ́ ẹ má kọjá àyè yín o in tó bá lè jẹ má sọ pé o lè jẹ kó sọ hospital tààrà Nàìjíríà kí o pọ̀ o má bàtà rẹ̀ jẹ́ má ṣàfọwọ́fà má sì ṣàfọwọ́ra ìwọ tó bá jalè wọ́n ní ẹni tó bá jalè lẹ́ẹ̀kan tó bá dàrán borí aṣọ olè ló jàbóra ẹ má jẹ́ ká bà orúkọ ẹbí jẹ́ ká má bà orúkọ ara jẹ́ ká jẹ́ ohun àrítọ́kasí ká jẹ́ ẹni àrítọ́kasí láwùjọ ká sì má bà ọmọlúwàbí ara wa jẹ́ orúkọ tèmi rí padà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ire o. Oyinmomo, 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 Oyinmomo.